Àjọ tó ń ṣètò ìdìbò ilẹ̀ yìí INEC ó ti dájọ́ tí wọn yóò dìbò sípò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìpínlẹ̀ Èkìtì. Alága àjọ INEC Mahmood Yakubu ló kéde àwọn ọjọ́ yìí. Ó wí pé ìdìbò sípò gómìnà ìpínlẹ̀ Èkìtì yóò wáyé lógúnjọ́ oṣù Igbe, nígbà tí ti ìpínlẹ̀ Èkìtì yóò wáyé lọ́jọ́ 8 oṣù Ògún ọdún 2026 tó ń bọ̀ lọ́nà yìí. Ìdìbò abẹ́lé tinú ní ẹgbẹ́ òṣèlú yóò wáyé láàrin ogúnjọ́ oṣù Ọ̀wàrà sí ọjọ́ 10 oṣù Bélú ọdún yìí. Ó wí pé gbogbo ẹgbẹ́ òṣèlú gbọ́dọ̀ fi orúkọ dídì wọn mọ́ṣẹ́ ní ó pẹ́ tán aago 6 ọjọ́ 22 oṣù Ọ̀pẹ ọdún tí a wà nínú rẹ̀ yìí. Ìpolongo ìbò yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 18 oṣù Ṣẹẹrẹ ọdún 2026 yóò sì parí ní ìdìbò kù ọ̀la. Gbogbo àlàkalẹ̀ yìí ni Mahmood ṣe níbi ìgbaniwọlé àwọn òṣìṣẹ́ INEC tuntun tó wáyé.